ó mà ṣe o, ta ló hùwà burúkú yìí sí Agunbanirọ tó ń lọ jẹ́jẹ́? Obìnrin kan tó ń sin ilẹ̀ bàbá rẹ̀ lọ́wọ́, Grace Chalia Silas, làwọn amòòkùnṣìkà ẹ̀dá kan tí wọ́n ló ṣeéṣe kí wọ́n jẹ́ adigunjalè ṣe bẹ́ẹ̀ rán lọ́rùn ọ̀sán gangan. Lásìkò tó ń sáré ìdárayá nílùú Kaduna ni wọ́n mú ọmọbìnrin náà balẹ̀. Láàárọ̀ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 18 oṣù kẹwàá ọdún yìí ni wọ́n ní obìnrin tó kẹ́kọ̀ọ́ jáde ní fásitì ìlú Jos náà pàdé ikú òjijì yìí lẹ́yìn táwọn olubi ẹ̀dá náà jà lólè tán ni wọ́n tún gún un pa. Àwọn ọ̀rẹ́ àti ẹlẹgbẹ́ rẹ̀ níléèwé ti ń kọ ọ̀rọ̀ ìdárò lóríṣiríṣi nípa ọ̀kan nínú wọn tó kú lójijì ọ̀hún. Comfort Elisha kọ pé rárá o, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ Jos àti ẹ̀ka ìmọ̀ ẹ̀kọ́ alákànṣe wa gan-an? A ò tí ì ṣọ̀fọ̀ kéèké fàs Emmanuel tán tí Chalia tún ní báyìí. Níṣe ni wọ́n tún pa òun náà nípakúpa lásìkò tó ń sáré láàárọ̀ kùtùkùtù gẹ́gẹ́ bó ṣe máa ń ṣe nílùú Kaduna tó ti ń ṣìnjọba. Àwọn tó pa ẹ́ kò ní nísinmi Chalia, eléyìí ti pọ̀jù fún wa láti gbà mọ́ra. Ẹnìkan náà tún kọ sí abẹ́ fọ́tò rẹ̀ báyìí pé kí ni ilé ayé yìí dá lórí gan-an? Èèyàn á máa làkàkà, ẹnìkan á kàn pa ẹ́ níbi tó ti ń sáré ìdárayá láàárọ̀ kùtùkùtù rẹ. Àbí kéèyàn tiẹ̀ tún sùn kó má jí mọ́? Kí láyé yìí gan-an? Ọgbẹ́ ńlá ni Chalia, ọgbẹ́ ńlá tí yóò gba gbogbo àkókò kó tó jiná ni ó fi sílẹ̀ yìí o. Àwọn tó lọ́wọ́ nínú ikú rẹ̀ kò ní nísinmi. Kò rọrùn láti sọ pé ó dàbọ̀, àmọ́ sùn láyà Olúwa. Báyìí ni oníkálùkù wọn fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí ikú ọmọ bíbí ìlú Jos náà. Bó tilẹ̀ jẹ́ pé wọn kò tíì mọ ohun tó da òun pẹ̀lú àwọn tó ṣekú pa á pọ̀. Wọ́n ní ikú obìnrin náà wáyé látàrí bí wọ́n ṣe gún un ni. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau náà kò tíì sọ ohunkóhun lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.